Listen to your zodiac signs daily predictions for today, Tuesday, March 25, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣègbó Olódùmarè, ìbà kọ́dá ayé, ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbọ ọkùnrin, mo júbọ obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Tuesday, March 25 ọdún 2025 tí a wà nínú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì máa gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá a fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Bẹ́ẹ̀ sì lẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kan ọyàn Harris, ẹ̀yin tá a bí láàrin March 21 sí April 20. Léèlé ó ṣeéṣe kí mòbìnrin kó rí bákan gẹ́fẹ́ máa ronú jinlẹ̀ nípa afẹ́fẹ́ ní gbogbo nǹkan tó dàbí negativity kúrò lóògbésí ayé yín pátá. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ẹ ti máa complain nípa àwọn nǹkan kan látijọ́ mẹ́ta tó sì jẹ́ pé àwọn kan náà àwọn ìṣòro kéékèèké ni, ṣùgbọ́n ó ṣeéṣe kó àfẹ́ sí mood àwọn tó rọ̀gbà yín ká. Léèní ẹ wà calm, kí ẹ rí dájú pé ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Bẹ́ẹ̀ sì ni kẹ́ rí dájú pé control emotion yín, kẹ́ control ìmọ̀lára yín, kẹ́ má ṣe jẹ́ kó lágbára jù yín lọ. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kẹ́ rí dájú pé ẹ bá àwọn olólùfẹ́ yín ṣe papọ̀. Ẹ̀yin tẹ́ ti wá kówó lórí bísínẹ́sì kan àbí investment kan látijọ́ mẹ́ta sẹ́yìn, ó ṣeéṣe kẹ́ ẹ rere jẹ dáadáa lọ́jọ́ tòní. Bákan náà sì rèé, mọ̀lẹ́bí kan lè fẹ́ hùwà kan tó ṣe é pé ó lòdì sí yín tí ẹ sì lè fẹ́ fún yín stress, ṣùgbọ́n gbogbo ẹ̀ máa níyanjú láìpẹ́. Ó wá ṣeéṣe láàyè iṣẹ́ yín kí ẹ ríra yín ní ẹni tó ṣe é pé ó ṣe àwọn nǹkan tó ṣe é pé kò necessary bí àwọn nǹkan tí ò wà important. Léèní kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹrẹra yín lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn pẹ̀lú. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èròpé alámọ̀ Taurus, ẹ̀yin tá a bí láàrin April 21 sí May 20. Léèní ó ṣeéṣe kí ẹ ní ìyípo padà lórí bí ẹ ti ṣe ń fìlì, bí ẹ ṣe ń rò nípa ìgbésí ayé yín látijọ́ mẹ́ta. Ó ṣeéṣe kí ẹ fẹ́ máa wòye sí pé kí ìgbésí ayé yín padà lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí ẹ rí opportunity kan láàyè iṣẹ́ tó tún lè bí ìyípo padà náà fún yín. Ó wá tún ṣeéṣe léèní kí ẹ ṣalábàápàdé ènìyàn tuntun kan. Léèní gbogbo nǹkan tó dàbí nǹkan tí ó tọ́ pátápátá tí ẹ̀rọ náà kàn kẹ́ gbé kúrò fún pátápátá. Nǹkan tó dàbí negativity tó rọ̀gbà yín ká kẹ́ wá bẹ́ẹ̀ fẹ́ jìnnà sí. Léèní sí rèé, ẹ̀yin tí ẹ bá lówó lọ́wọ́ tẹ́ fẹ́ kówó lórí òwò, ẹ lè ṣe òwò tó jọmọ́ anta jewelries. Tẹ́ bá pilẹ̀ rẹ̀ léèní abíire lọ́jọ́ iwájú fún yín. Kí ẹ má ṣe wá dá sọ́rọ̀ tí wọ́n pè yín sí léèní àbẹ́yì tí ó kàn yín. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì rí dájú para yín yá gágá lónìí. Aago 3 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọn afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tá a bí láàrin May 21 sí June 21. Ìhùwàsí àṣìṣe tí yín máa dára púpọ̀ lọ́jọ́ tòní, ṣùgbọ́n wá ṣeéṣe kí ẹ rí àwọn kùdìẹ̀kudiẹ̀ kan láàyè iṣẹ́ lénìí. Ẹ má ṣe jẹ́ kí yẹn ṣàkóbá fún yín o. Ẹ tètè ya lókèrè kúrò níbẹ̀ yẹn. Ẹ wá mọ̀ dájú pé ogun ẹ̀ pátá á jẹ́ nǹkan tó ṣe é pé ẹ máa borí láìpẹ́ láì jìnà. Ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ lè rí ṣe dáadáa láàyè iṣẹ́ yín lọ́jọ́ tòní. Àwọn nǹkan tí ẹ bá wá jẹ ní gbèsè àbówó tẹ bá ti yá lọ́wọ́ èèyàn, ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ kí ẹ rí wọn san lọ́jọ́ tòní. Léèní kí ẹ rí dájú pé àwọn èrò rere gbalẹ̀ lọ́kàn yín. Léèní sí rèé, ẹ máa fẹ́ mọ ìwúlò àti àǹfààní owó dáadáa látàrí pé ó ṣeéṣe kí ẹ nílò owó kan lọ́jọ́ tòní tó ṣe é pé owó náà ó ṣeéṣe kí ó má sí lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní kò sí bí iṣẹ́ ṣe lè lágbára tó, agbára káká ṣe máa wà fún yín láti yanjú gbogbo nǹkan tẹ́ bá fẹ́ yanjú láàyè iṣẹ́. Léèní tí ẹ bá ti ń wà unlucky látijọ́ mẹ́ta, ó ṣeéṣe kí ìpadà ló dé lọ́jọ́ tòní. Kí ẹ jẹ́ kára yín yá gágá, ẹ má ṣojú kòkòrò kan ju bó ṣe yẹ lọ. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wá ìdùnnú ní gbogbo ọ̀nà. Orange jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní.
ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára kánsà, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22 lẹ́ni ó ṣeéṣe kí ẹ bára yín ní ipò kan tàbí kẹ́ ẹ má ṣe nǹkan kan tó ṣe é pé afẹ́yẹ́ kẹ́ ẹ wà very stressful tó sì jẹ́ pé nǹkan náà fẹ́ dàbí ìgbà kó so yín, ṣùgbọ́n ọ̀nà tí ẹ lè gbà láti fi mójútó náà ní pé kí ẹ lo ọpọlọ pípé àti bí ẹ ṣe lè sọ̀rọ̀ sí lẹ́ni kí ẹ má ṣe fàyè gba negativity rárá. Bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan tó dàbí ìṣòro pàtàkì ẹ mọ̀ dájú pé gbogbo ẹ̀ ní solution wà fún, ẹ wà positive kí ẹ mọ̀ dájú pé ẹ máa borí gbogbo rẹ̀ lẹ́ni kí ẹ má ṣe pinnu tàbí gbé ìgbésẹ̀ tó ṣe kó ṣeéṣe kó ṣàkóbá fọ́mọlàkejì tàbí kó jẹ́ kọ́kọ́ ọmọlàkejì pòrúurú lẹ́ni ó ṣeéṣe kí ẹ mọ rírì bí a ṣe ń fowó pamọ́ látàrí pé responsibility mọ̀lẹ́bí lè fẹ́ pọ̀ lọ́rùn yín púpọ̀ lọ́jọ́ tòní tí ẹ máa fẹ́ mójútó ní kíákíá. Ẹ kí sara pẹ̀lú àwọn èèyàn tẹ́ máa bá ṣe lọ́jọ́ tòní kó má já àwọn èèyàn tó ṣe é pé wọ́n máa affect reputation yín. Ẹ má péjú níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tí ẹ bá wà tẹ́ ẹ bá wà comfortable. Ẹ mọ́kàn balẹ̀ kí ẹ gbà láfíà láàyè kí ẹ sì bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́. Aago 3 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọlọ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22 ènìyàn kan tí ẹ finú tán ó ṣeéṣe kí wọ́n ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ tòní lórí àwọn nǹkan tó ṣe é pẹ̀yìn gan fúnra yín nífẹ̀ẹ́ sí tó rọ̀gbà yín ká lásìkò yìí. Tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ kẹ́ rí dájú pé ẹ mọ̀ọ́re kí ẹ mọ rírì oore tí wọ́n ṣe fún yín. Ẹ wá rí dájú pé ẹ create àkókò díẹ̀ lénìí láti fi ṣe prayer, ó dára púpọ̀. Kẹ́ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú, kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ lénìí. Aago 10 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ dark blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọn erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23 lẹ́ni ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀, àwọn nǹkan rere sì máa rọ̀gbà yín ká. Àwọn èròǹgbà tẹ́ ń gbà fún rere ó ṣeéṣe kó bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ sì ni tó bá ṣe pé àwọn iṣu kéékèèké kan wà tẹ́ tí ń kojú ó ṣeéṣe kí ẹ ní clarity lé wọn lórí lọ́jọ́ tòní tó sì máa ràn yín lọ́wọ́ láti ṣàṣeyọrí lórí àwọn nǹkan tí ẹ ń ṣe lásìkò yìí. Pàápàá tí ẹ bá tún ṣe àwọn nǹkan yín létòlétò léni kẹrin dájú pé ẹ mú yàn sínú rárá o. Gbogbo nǹkan tó bá dàbí negativity tó wà lọ́kàn yín pátákẹ́ gbé kúrò. Ẹ lo creativity yín lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́ tí ẹ tún máa fi gbére gbámú dáadáa lénìí. Ẹ wá kí sára, ẹ má fall in love ju bó ṣe yẹ lọ tẹ́ bá pàdé èèyàn tuntun lénìí o. Lénìí ó ṣeéṣe kí ipò padà rere kó jẹyọ ní àyè iṣẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni kẹ́ wá rí dájú pé ẹ ní ìrètí pé gbogbo nǹkan máa dáa, kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, kí ẹ free mind yín, kí ẹ sì jẹ́ kára yín yá gágá, kí ẹ sì má ṣe ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ pẹ̀lú. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ pọ́pù sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọn afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 léni ọpọlọ pípé máa wà fún yín dáadáa ó sì máa dára púpọ̀ tí ẹ bá lè lò ó láti fi plan fún ọjọ́ iwájú yín. Ẹ gbájú gbogbo nǹkan tí ẹ ń ní, bẹ́ẹ̀ sì ni gbogbo nǹkan tí ẹ ń fẹ́ pátó ṣíṣe kó padà wá sí ìmúṣẹ. Ẹ fi ìgboyà ṣe ohunkóhun kí ẹ sì understanding láyèkáyè tẹ́ bá wà. Bẹ́ẹ̀ sì ni tó bá ṣe pé èèyàn kan jẹ yín lówó tó ṣe bó ti pẹ́ tí ò tí ì san ó ṣeéṣe kó san lọ́jọ́ tòní. Bákan náà sì rèé, ẹ̀yin tẹ́ jẹ́ student tẹ́ ń kàwé ó ṣeéṣe kí struggle díẹ̀ wáyé ní àyè iléèwé lọ́jọ́ tòní, ṣùgbọ́n o tí ẹ bá lè ní ìgboyà ẹ máa padà overcome ẹ̀. Ẹ má sùn láì tọ́nà sùn, ẹ má wọ aṣọ dúdú rárá lénìí, ẹ má sọ̀rọ̀ àsọjù láwùjọ kí ẹ sì wá àkókò láti fi ṣe prayer dára. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 ọjọ́ tòní máa dára púpọ̀, àyè iṣẹ́ náà máa dára látàrí pọ́jọ́ oríire lọ́jọ́ tòní jẹ́ fún yín. Bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan tó dàbí nǹkan oríire, àwọn àǹfààní tuntun ó ṣeéṣe kó jẹyọ láàyè iṣẹ́. Gbogbo akitiyan tí ẹ sì ń ṣe láàyè iṣẹ́ ó máa ní àwọn èrè ń jẹ tí wọ́n máa fi fún yín. Ìbínú ṣẹ́ṣẹ́ iṣẹ́ yín wá ní fẹ́ fa argument púpọ̀ lọ́jọ́ tòní tàbí ìjà, kẹrin jáde pé mọ́kàn balẹ̀. Ẹ̀yin tẹ́ jẹ́ olókoòwò àbẹ́yìn tẹ́ ń ṣe business tó jọmọ́ international business, ẹ kíyè sára dáadáa lọ́jọ́ tòní. Ẹ ronú jinlẹ̀ ṣáájú kẹ́ tó gbé ìgbésẹ̀ torí kó má bàa dín pé ẹ fẹ́ sanwó nù lọ́jọ́ tòní àbẹ́fẹ́ kówó dà sí gbó. Kẹ́ kíyè sára, ẹ má finú tọ́yàn jù, ẹ má gbára léèyàn jù, ẹ tẹpá mọ́ṣẹ́ kí ẹ rẹra yín lẹ̀ kẹ́ sì ṣe nǹkan yín létòlétò lénìí.
maroon jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3:30 ní ọ̀sán sí aago 4:30 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọn iná àtùpà Sagittarius, ẹ̀yin tá a bí láàrin November 23 sí December 22, ó ṣeé ṣe kí múbi yín má fi bẹ́ẹ̀ dára tó lọ́jọ́ tòní, kó ṣe é pé ẹ̀fẹ̀ tètè máa bínú lórí nǹkan kéékèèké, ó wá léṣe kó ṣe é pé stress àtijọ́ mẹ́ta ló fẹ́ fún èyí, ṣùgbọ́n ó kẹ́rí dájú pé ẹ mójútó wọn dáadáa lọ́jọ́ tòní, nǹkan máa padà dára tí ẹ bá lè mọ́kàn balẹ̀. Ẹ rí dájú pé kí ìsara pẹ̀lú bí ẹ ṣe ń ná owó sí, kí ẹ má ṣe ná ọ̀nà àpà, torí tí ẹ bá ṣe ń ná ọ̀nà àpò ó ṣeé ṣe kó máa bí olólùfẹ́ yín nínú bákan. Lọ́jọ́ tòní àwọn táàsì tó ṣe é pé kò ṣe kókó, ó ṣeé ṣe kó fẹ́ gbà kókó yín díẹ̀ léni, kí ẹ má kánjú ju bó ṣe lọ lórí okòhun. Ẹ wà smart, kí ẹ focus lórí ohun tí ẹ ń ṣe, kí ẹ sì má ṣe ṣèlérí ohun tẹ́lẹ̀ múṣẹ fẹ́nikẹ́ni. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò èyí tí kò dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, ṣùgbọ́n kọ́lọ̀ green jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọn erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tá a bí láàrin December 23 sí January 19, ìgboyà máa wà fún yín dáadáa lọ́jọ́ tòní, bẹ́ẹ̀ sì lára yín máa yá gágá. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó bá jọ mọ́ distraction pátápátá, kẹ́ lè ráyè gbajúmọ̀ nǹkan tó yẹ kẹ́ gbajúmọ̀ níṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ̀kọ́rin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo, kẹ́ ṣiṣẹ́ yín ní step by step láti lè fi ṣàṣeyọrí. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá tún ṣe ẹ̀kọ́ yín létòlétò á jẹ́ ohun tó máa ràn yín lọ́wọ́ púpọ̀. Láàrin bẹ́ẹ̀ ṣe ń kojú àwọn challenges kéékèèké, ẹ má ṣe ròyìn rárá o, tówó ṣe ṣe kí ẹ rí àwọn àṣeyọrí tó pọ̀ ṣe lénìí. Ẹ má ṣàṣejù lórí okòhun, ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí, kẹ́ sì jẹ́ kára yín yá gágá púpọ̀. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí burgundy red sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọn afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, ó ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ yín ti wà stressed out, bó dàbí ìgbà pé ó tiẹ̀ ti rẹ̀ yín tẹ́ látàrí àwọn kan tó ṣe é kó hàn sẹ́yìn nìkan. Lọ́jọ́ tòní kẹ́ kíyèsára, ẹ jìnnà sí gbogbo nǹkan tó jọ mọ́ ọ̀rọ̀ pátápátá o. Ẹ má ronú nípa àwọn nǹkan tí ó tọ́ tó ń ṣẹlẹ̀ rárá, kọ́kàn yín lè balẹ̀ pẹ̀sẹ̀. Ẹ lo àkókò àti ìgbà lẹ́yìn nìkan kí ẹ wá ronú jinlẹ̀ nípa àwọn nǹkan tí ẹ fẹ́ gbé ṣe fún dáadáa, ìyẹn máa jẹ́ kọ́kàn yín tún balẹ̀. Ẹ rí dájú pé tún kíyèsára dáadáa pẹ̀lú àwọn kan nìyí, kí ẹ má bá ṣàwọn kan nínú tàbí kí wọ́n má bá jà yín lólè lénìí. Ẹ rí dájú pé ẹ rẹra yín lẹ̀, kí ẹ wà calm, kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi tọ̀wọ̀tọ̀wọ̀ báwọn èèyàn lò lénìí. Lavender jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò àwọn omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20, ọjọ́ tòní máa jọ́jọ́ tó dára púpọ̀ fún yín o, látàrí pé ẹ máa ráwọn surprise lóríṣiríṣi. Kódà ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kí ẹ rí àwọn nǹkan tó jọ mọ́ business látòkè òkun, tàbí kí èèyàn kan fẹ́ gbé travel tó ṣe é pé a fẹ́ gbé lọ jayé lénìí, kí ẹ wá ṣọ́ra ṣe, kí ẹ ṣọ́wó náà, kí ẹ má ṣe náà àpà rárá. Bẹ́ẹ̀ sì ni ìgboyà tí ẹ ní àti iṣẹ́ tí ò ní fi bẹ́ẹ̀ ní púpọ̀ tẹ́ máa ṣe lọ́jọ́ tòní á jẹ́ kí ẹ ní àkókò tó pọ̀ láti fi relax. Ó wá ṣeé ṣe kí ẹ rí owó dáadáa lọ́jọ́ tòní, ṣùgbọ́n ohun tí ẹ bá ń kanra púpọ̀ láàyè iṣẹ́, ó ṣeé ṣe kí ẹ má rí tó bó ṣe yẹ kí ẹ rí owó. Struggle yín ó ṣeé ṣe kí ó dàbí ìgbà kó lágbára díẹ̀, ṣùgbọ́n àwọn tó rọ̀gbà yín káwọn lè mọ̀ bóyá ẹ̀ struggle rárá o. Láti ṣàṣeyọrí dáadáa láàyè iṣẹ́ lénìí, ẹ wòye sí àwọn ọ̀nà tuntun, àwọn nǹkan tó jẹ́ latest tẹ́tún lè fi kúnṣẹ́ yín tá tó fi ní ìdàgbàsókè. Ó ṣeé ṣe kí olólùfẹ́ yín kí wọ́n fẹ́ sọ nǹkan tó ṣe é kó máa fẹ́ mú palára dání fún yín lọ́jọ́ tòní, ṣùgbọ́n kẹ wá bẹ́ẹ̀ fẹ́ yanjú rẹ̀ nítùbínùbí. Ẹ gbájúmọ́ṣẹ́, kẹ lè rore bá mú, kí ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì pa àṣírí mọ́ lórí àwọn nǹkan tó bá jẹ́ nǹkan tẹ́ ń gbà lérò fún dáadáa. Magenta jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo ajé ti wa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.